Africa Content TV. And of course, you know now, Bawasi, Okoyemi l'America, Popsi Alia, Baba Baraka, Baba Wasilatu, Shehu, Ijoba, c'est pas so, mais au bas de c'est pas so, Kosi Paso, Kosi Fuji, Kosi Paso, c'est pas so. Oye pariwo ṣe olórí mi ọmọ gbárù ẹkùn ṣóńṣó filẹ̀. Update. Kálọ́ tó ṣe bẹ́ẹ̀ aṣíwájú himself Dr. Yinka Joel Ayefele MON ṣé ọjà and you know him, the shortest boy in Nollywood.
the shortest boy in Nollywood. Samu! 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 The world famous Odunlade! Say wow! Alright. Ẹ jẹ́ kí n bá wa sí ṣe kíní ẹ̀ fún wa. Shehu Fuji, Gausu Samoni, Baba Alia. Mo forin kan Abidi. Tí mo bá sọ pé agbára ká kọ́lá fi ń kọrin tiwa agbára ńlá kọjá níta bàbá àbá padà bàfá alágbádá nìyá fi ń ní ká ẹ sọ fún màmá alágbádá ńlá létí àgbà alájà tó ń ṣàṣàwá lágbàgbà àgbàlagbà lábíọ́lá.